أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم يا أيمة الشيخ الحاج إبراهيم بن عبد الله ياس يا رضي الله تعالى عنه اقدر لنا بأصل المقدار نكال gbogbo bàbá wa àgbààgbà tí Olúwa pè dá sọ̀rọ̀ tí gbogbo ayé náà sì gbà bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn tó fi wọ́n rólé tí wọ́n ti wà níwájú Ọlọ́run kó ló wá bá wa gáfárà gbogbo wọn. Àmín. Mo fi wọ́n kí kalẹ̀ bàbá wa àgbà tí Olúwa fi oore ṣọ̀gọ́gàn wọn bàbá wa Sheikh Rasheed Agbara Omi. Damallahu hayatahu. So ma gbà lóyè aláwùsá kó má dàmí láàmú. Bàbá wa tí Olúwa fi èrè ìjẹ́ àfà tó gbé gbáwájú lé wọn lónìí. Iṣẹ́ gbogbo àwọn àfà ẹni ló dáhùn lára bàbá wa Agbára Omi lónìí. Alhamdulillah. Rárá, iṣẹ́ gbogbo àwọn àfà ni. Masha Allah. Iṣẹ́ ta ni? Iṣẹ́ gbogbo àwọn àlùfà ló dáhùn lára bàbá àgbà Alágbára Omi. Ànábì ló sọ pé lábá àṣàbẹ̀lẹ̀gínà lè máa ní taka. Ẹ gbọ́ mi dáadáa. Ànábì ló sọ pé kí ni? Lábá àṣàbẹ̀lẹ̀gínà lè máa ní taka. Aláwùsá má jẹ́ ajá o. Bàbá wa sọ pé bàbá yẹn ti wà ń bí àgbàlagbà ti wà ń bí. Wọ́n kàn kọ́ kinní kan sára àpáta ni ṣé o sónú rẹ̀ ni. Tó yẹ pé kò sí bí wọ́n ṣe lè tún lè kọ́ nǹkan tó pọ̀ tó tí wọ́n rí tiẹ̀ parẹ́. Tẹ́ bá ti lè pọ̀ lórí gbábà òun tí kálukú da kálámù sódò wọ́n wà fi tiẹ̀ kọ́ kinní kan tó yẹ pé owó oúnjẹ wọn bá kọ́ tiẹ̀ ò ní parẹ́. Làbá àṣàbẹ̀lẹ̀ gínà lè máa ní taka. Ó ẹni tí Olúwa ò bá sí lára ẹ̀ ẹni tí ó máa wò ní wípé kí ni bàbá àgbà Agbára Omi ṣe tẹ́nìkan ò ṣe rí. Tọ́lọ́wọ̀n ò bá sí lára yẹn. Ìtí yóò máa wò náà ni wípé kí lọ́lọ́run ṣe ń bàbá àgbà Alágbára Omi t'Olúwa ò ṣe fẹ́ nìkan rí. Ẹni tí Olúwa ò bá sí lára rẹ̀ ni ó sọ̀rọ̀ ẹ̀. Ọlọ́run sí lára rẹ̀ nu. Ẹni tí Olúwa bá wà lára ẹ̀ yóò rí i pé ntọ́lọ́run ò ṣe fẹ́ nìkan rí ló ṣe fún yín. Alhamdulillah. Ló ṣe pé kí ni? Yóò rí wípé ntọ́lọ́run ò ṣe fẹ́ nìkan rí lọ́lọ́run ṣe fún yín. Ọ̀gọ̀rọ̀ ni pé kí lọ́lọ́run ṣe fẹ́ nìkan tí ò ṣe fẹ́ nìkan rí. Ọ̀gọ̀rọ̀ ni. Rárá, ọba wa ti mọ ní tó fẹ́ ṣe fún Táyé tí ò ní ṣe fún Kẹ́hìndé. Bàbá mi Sákọ̀fí ẹkú léde bàbá mi níjọ́sí ẹ̀yin ṣe lẹ́dẹ̀ àwa ń ṣe lábẹ́òkúta ni. Masha Allah. Gbogbo lé nílé bàbá wa. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n nígbà tí ìní ò lè kíyà iléyà kitabun karimu gbogbo lẹ́tà kọ́ ló jẹ́ ti ìdùnnú. Gbogbo lẹ́tà kọ́ ló jẹ́ ti ìdùnnú. Ẹni Ọlọ́run kan fi ìṣesí gbà ni. Ṣùgbọ́n gbà tí mo gba lẹ́tà tí bàbá mi ní kí gbogbo ayé máa bọ̀ wá ǹdẹ́ ní ká wá ṣe náà ní rọ́ìdù pè mí fún yín ó ní ká wá bá yín dúpẹ́ kò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ níbi tí yóò bá yín dúpẹ́. Gbogbo ntọ́lọ́ ń papọ̀ sára yín tẹ́ ń fi jẹ́ èèyàn kò papọ̀ sára gbogbo èèyàn. Alhamdulillahi rabbil alamin. Akramakumullah ọdún mẹ́wàá ni wọ́n máa fi yẹ̀yàn wò ayé tá a wà nú àyà tó lágbára ni kò lójútì kí ni mo fi sọ pé ayé ò lójútì àdúnìyà kò lówà bàbá mi àgbà ẹ̀mí àgbà àdúnìyà kò lówà alẹ́ adab alilawi ayé ó kó àwọn kan wá báyìí yóò sì yí wọn dànù yóò tún ká wọn mí síbẹ̀. Ayé nu. Ó ti wá da àwọn èèyàn sódò gan níjọ́ tẹ́ bẹ̀rẹ̀ ayé ṣùgbọ́n kò dà yín mọ́ wọn. Akramakumullah ẹ má sọ fún èèyàn pé odidi ni yín mọ́ àwọn tẹ́ jòkó lẹ́gbẹ̀ẹ́ tẹ́ jábọ̀ ti já mọ́. Alimọ́kúdárì mẹ́yìn ni wọ́n pe àwọn kan ẹ dákun iṣẹ́ lẹ́ ń ṣe mo fẹ́ káwọn àgbàlagbà máa tún rí mi bẹ́ẹ̀ náà. Mọ́kúdárì mẹ́yìn làwọn kan àwọn tí wọ́n pè bẹ́ẹ̀ lójú ayé àná Muhammad àwọn tí wọ́n ní àná tí wọ́n tún ní òní gbogbo àgbàlagbà tó lo àná nínú wọn lẹ́wà ẹ̀ tún wá kó nsá fún àwọn tó ń lò ní lọ́wọ́. Alimọ́ olùkọ́lílù yogiraku alimọ́ olùkàdíru yogiraku walimọ́ olùkọ́lílù yonji
tómi bá pọ̀ gan á tẹ̀yàn rí ṣùgbọ́n omi tó bá mọ níwọ̀n bá yóò gbéyàn lékè ìwọ̀n bá lẹ́ bunú omi tó déyàn fún yín báyìí omi tí kì í ṣe fake mọ̀lánà àwọn àgbàlagbà ti sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìlú tó ń sọ̀rọ̀ nígbà gan ọ̀rọ̀ làwọn náà wọ́n ti jẹ́ àmọ̀ kí lọ́lọ́run ṣe fún yín tí ò ṣe fẹ́ nìkan àwọn wo ọ̀kan báyìí mi àti bàbá sọ ìgbà báyà ni tó wá ń tún wò bó ti pọ̀ tó yìí kò kọ́ wá lóyìí o torí àti mọ̀ pé inú tọ́lọ́run gbọ́dọ̀ má ṣe lójú ọ̀nà wa ni tó bá ṣe lójú ọ̀nà bòmí tí ò ṣe gbà bíbá kí ni ká ṣe fọlọ́run kí ló dé àfa yìí kí ló kí ni àwọn ẹlẹ́kọ̀ọ́ sọ wípé inú ọ̀rọ̀ tẹ́lẹ̀kọ́ bá wa sọ màá kàn sọ méjì péré nínú rẹ̀ bámi fún dàbàdà tí mo mú wa ní kíní báyìí. lába asabiligina. ọ̀jọ̀gbọ́n nínú àwọn ẹlẹ́kọ̀ọ́ ó sọ ọ̀rọ̀ tó pọ̀ ṣùgbọ́n bámi ka méjì péré nínú rẹ̀ kí ló sọ àfáà yìí. ìsálí sàlẹ̀ sátàrí fúkọ̀ ìsálí fúkọ̀ tà sàlẹ̀ sàtà. kí ló ń wí àfáà yìí. ìsálí fúkọ̀ tà sàlẹ̀ sàtà. máa bọ̀ tó wájú bí tó máa sọ fún kasi ban yo harre folli kalimata wa munafiqan yulawinu wajihahu bi lawni kulli majlisin. tí o bá sẹ́ni tí o máa bú yàn yàn ní ma tó kàn ní ọ̀rọ̀ yàn ẹni tó sọ fún yàn kó rí yàn sọ ní tó máa gbà fún kò bú ẹ o ó pè é sákìyèsí ni o tẹ́nìkan bá dìde nulẹ̀ tó ní iṣẹ́ lágbájá orí rẹ̀ sọ tí ó gbà fún ẹ ìwọ kò béèrè pé kí lórí rẹ̀ gbà wàá súnmọ́ àwọn tí wọ́n máa sọ nítorí yàn gbà fún yàn tó o bá sún bàbá wa ẹ̀mí àgbà súnmọ́ Agbára Omi ó súnmọ́ Agbára Omi ni súnmọ́ àfa ńlá ó wàá mọ̀nà lé wọn ni wọ́dọ̀ tèmi náà èmi náà máa ń sọ nítorí yàn bá gbà fún yàn. wazali lala asili lẹbi. aláwùsá gbà ló wà ní ìdìbò kí ó kún mo ṣe fẹ́ kíló báyìí. wazali lala asili lẹbi la yarifu kọdira mani asana ilé yìí. gbogbo àwọn tó ń ka yẹn ò sí lára bàbá Àgbà Agbára Omi ẹlẹ́kọ̀ọ́ bàbá mi wọ́n kọ nǹkan mẹ́wàá kalẹ̀ téèyàn fi lu ayé ẹyọ kan nù rẹ̀ ni ó ń pò yìí tí ẹni tó lọ́wọ́ fẹ́ yọ kó ń sá fún ma wò bàbá mi bọ́ọ̀lù ó wà títí láyéláyé ni ṣùgbọ́n striker àwọn máa para wọn ni à ń pariwo Messi 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 ìgbà máa ti gbé lọ tún ti gbẹ́ lómi wa a tún ti ń gbọ́ ọ̀sìn ẹ̀mẹ̀ àbí kílẹ̀ ń gbé ọ̀sìn mẹ̀ tiẹ̀ náà nígbà gbogbo nǹkan pátápátá ló nígbà ìwọ ni kó lọ fi ìgbà rẹ kọ̀ọ̀kan kalẹ̀ torí pé ń gbọ́ tí o bá ti sí ń bẹ̀ kí n tó kọ kalẹ̀ yẹn má bàa parẹ́ àkàrà mọ́kùnmọ́lá o gbogbo ojú ọ̀nà àwọn àfa àtàwọn àfa ìyàwó èrè sójú ọ̀nà ẹ̀ ó pọ̀ mayirun agbára ní champion ni ẹ pè mí níwájú ní ti fi bí 20 ọdún sẹ́yìn ní ọtí bàbá wa gba ọ̀gá wa ṣé alibarika ń bẹ́ ń kalẹ̀ bàbá àfa ńlá ń bẹ́ ń kalẹ̀ níjọ́ náà lọ́hùn mo ṣe wá sí débi kan ní kí n dá dúró ẹ wá bẹ̀rẹ̀ sí náwó fún mi wọ́n ní mo ti sọ ń tẹ́ fẹ́ so ìwọ̀n bá tí mo sọ ń jẹ náà ni màá kàn sọ díẹ̀ náà kí a máa náwó nísìnyí mo ti sọ ń tẹ́ fẹ́ náà nísìnyí yóò wí nísìnyí Musa ọmọ yóò tẹ̀lé aláwùsá gbà lọ́wọ́ nídìí láyàrí fúkọ́ dírámà ní àṣánà ilé yìí. ẹ gbàgbé ẹ nínú tí wọ́n ń pè ní ojú ọ̀nà ìjẹ́ àfa ìtò òdìmú yẹn ò gbọ́dọ̀ sọ fún ẹ pé kò sẹ́lòmíì mọ́ ndan kílíànù ẹnìkan àhátọ́ bìlì jẹ̀mí yìí láà ṣùgbọ́n ibi tó o bá dìmú yẹn defender ò gbọ́dọ̀ sọ pé kò sí striker iṣẹ́ rẹ̀ ò ní yọ striker náà ò gbọ́dọ̀ deny goalkeeper ṣùgbọ́n a good person is like a goalkeeper. Bàbá mi ẹ mẹ́tí kúrò níbi ẹni tí ò ní bu yín wọ́n bu ọba tó fún yín ní nǹkan kan fúnra rẹ̀ ẹni tó bá jẹ́ èèyàn gidi ó dàbí goalkeeper gbogbo bọ́ọ̀lù tí wọ́n bá gbá sọ́dọ̀ rẹ̀ tó bá mú wọn kì í kà á èyí tó bá wọlé nìkan la yẹn kà sí lọ́wọ́ subhana rabbika. Yah Satar ọlọmọsà jẹ́rí àfàwọ̀ Àgbà Yah Satar pẹ́. Yah Satar ò gbọ́dọ̀ lọ báwọn. wọ́n ní bàbá wa Àgbà Yah Satar ò gbọ́dọ̀ lọ báwọn. ọ wá sọ̀rọ̀ dálẹ̀ ó sì máa lọ. ẹ sọ àdúró ọ̀rọ̀ wọn ẹ máa wá lọ. ọ tó bẹ́ẹ̀. rárá. ọ tó bẹ́ẹ̀. bó ṣe rí nù. èmi náà máa mọ̀ ní kí ni mo fẹ́ wọ̀ tẹ́lẹ̀. mo wá mọ̀ pé léèsì ni Yah Satar wọ̀. ó. wàláì ẹbẹ lọ́wọ́ umu. Allahu Akbar. ọmọ wo ni mo fẹ́ wọ sọ lójú ẹ ọmọ yìí gíní ni mo fẹ́ wọ̀ mo ní Yah Satar ń bọ̀ léèsì sì ni ó wọ̀ irú léèsì náà sì ni ó wọ̀. Allahu Akbar. ọgbọ́nu máa ní agbọ́dọ̀ wọ léèsì ọ̀ya ẹ̀yẹ èèyàn ẹ bá ń fún Yah Satar lówó. ọ̀ya. kí n tó fi tèmi lé nítorí wípé ẹ̀yin èèyàn ni wọ́n pè ó. èèyàn. ẹ má jẹ́ odi wọ̀ lọ́rùn. Yah Satar ó sọ̀rọ̀ kò fẹ́ gbèsè ó fẹ́ fi pé ó fẹ́ lọ ọ̀lọ́ atúnisẹ́ ni fún ọ ní 30,000 wọ́n ó sì fún ọ ní ìsìn kí n tó fi tèmi lé
owó gidi ni ẹ fún o. Ọya, owó èmi gidi. gan 50,000 ni mo fún Yah Satar 50,000 cash. Bàbá òpá 25. Ibà mi Agba Agbara Omi bá ti gbà bí wọ́n ti fẹ́ gbà dáadáa o. A sọ̀kalẹ̀ sọ́dọ̀ bàbá wa gbà. Ọya Asakọ́fì. Wọ́n ní kí ẹ fún bàbá wa Yah Satar ní owó gidi. Amiru wa 50,000. Owó tó tẹ̀lẹ̀ nìyẹn. Bàbá wa àgbà gangan wọ́n ní 50,000. Làwọn ò fún bàbá wa Ademoye ọmọ Abalagege. Bàbá wa tó ní ṣe wọ́n ní wọ́n fi 30,000 ránṣẹ́. Àwọn ni wọ́n rán wọn bì kan. Wọ́n ní kí wọ́n lọ bá wọn dìbì kan. Wọ́n fún bàbá wa Yah Satar ní 30,000. Bàbá jíṣẹ́ wọn o. Bàbá ní àwọn oníjẹ́yìn ó gbà yan sọ́wọ́. Àpò bàbá wa gangan ni ó wọ̀. Àfáwà Taofik. Akí bàbá wa láàárọ̀. Akí bàbá wa àgbà láàárọ̀. Akí bàbá wa àgbà láàárọ̀.